ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ní orúkọ Jésù káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Olúwa ràn wá lọ́wọ́. Ọdún ní mọ́jẹ́ ọjọ́ àṣemọ́. Jésù Olúwa wa. Pàtẹ́wọ́ fún Jésù dáadáa, pàtẹ́wọ́ dáadáa, pàtẹ́wọ́ dáadáa, pàtẹ́wọ́ dáadáa. Kò tó jòkó sáré sọ fún ènìyàn kan pé àdúrà mi ti gbà. A ò sọ fún dáadáa sọ fún pé àdúrà mi ti gbà. Ìwọ tó rí ọ̀rọ̀ yẹn sẹ́ àdúrà yẹn gbà. Amen. Àwọn èèyàn wa láti Palapala àti agbègbè rẹ̀ wọ́n sọ fún mi pé wọ́n ti dé báyìí. Wọ́n fẹ́ ka àkọ́sórí fún wa. Palapala àwọn arákùnrin wa yìí àti arábìnrin ẹ wá síbí ẹ wá síwájú wa. Àkọ́sórí sọ́ni. Good afternoon, ma. Good afternoon, sir. My name is Agaro Thomas, and the name of my sister is. We want to recite the story of Jesus Christ's resurrection according to the book of St. Matthew chapter 28, all the verses in Yoruba language. Are we there? Matthew chapter 28, all the verses in Yoruba language. Are we there? No. Are we there? No, brothers will be the day. Maria Magdalene àti Maria kejì wá láti wo ìbòjú náà. Ṣèwé ìṣẹ̀lẹ̀ lásán nítorí áńgẹ́lì Olúwa tí ọ̀run sọ̀kalẹ̀ wá. Ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé. Ojú rẹ̀ dàbí mànàmáná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbẹ́ òwú. Nítorí ẹ̀rù rẹ̀ àwọn olùṣọ́wárí rẹ̀ wọ́n sì dàbí òkú. Wọ́n ti náà sí wa, ó fi fún obìnrin náà pé obìnrin náà pé ẹ̀yin wá Jésù tí a kẹ̀ mọ́ ìdílé. Nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá wo ibi tí Olúwa dùbúlẹ̀ sí. Ẹ sì yára lọ sọ fún àwọn ọmọ rẹ̀ pé ó ti jíǹde kúrò nínú òkú. Ó ṣáájú yín lọ sí Galili, ní ibẹ̀ ni ẹ yóò gbé rí. Mo ti sọ fún yín. Wọ́n sì fi ìbẹ̀rù pẹ̀lú àyà ńlá yára lọ kúrò nínú ìwòyí. Wọ́n sì sáré lọ eré ìlú àwọn ọmọ rẹ̀. Wọ́n ti sọ fún àwọn ọmọ rẹ̀. Jésù pàdé wọn, ó wí pé àlàáfíà. Wọ́n sì wá, wọ́n sì gbà ní ẹsẹ̀ mú, wọ́n sì tẹríba fún un. Nígbà náà ni Jésù pé nítorí èmi mọ̀ pé ìwá Jésù tí a kẹ̀ mọ́ àgbélébùú kò sí. Ẹ má bẹ̀rù nítorí pé ní wọn kí ó lọ sí Galili ní ilẹ̀ ní òun ìrírí mi. Ǹjẹ́ bí wọ́n ti lọ wò ó nínú àwọn olùṣọ́wá sí wọ́n ró ìgbòkò kan àrí tí ó ṣe fún àwọn olórí àlùfáà. Nígbà tí àwọn pẹ̀lú àwọn àgbààgbà péjọ tí wọ́n sì wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà. Wọ́n wí fún wọn wípé àwọn ọmọ ìrẹ́ wá ní òru, wọ́n sì jí gbé lọ nígbà tí àwa sùn. Bí èyí bá dé etí ìbálẹ̀, a ó yí ní ọkàn padà, a ó sì gbà yín sílẹ̀. Wọ́n ní wọ́n gbowó náà, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti mọ̀ wọn. Ọ̀rọ̀ yìí sì di rírò kiri lọ́dọ̀ àwọn Júù títí di òní. Nígbà náà ni àwọn ọmọ yìí lọ, wọ́n kọ̀lá jáde lọ sí Galili sí olókè tí Jésù ti sọ fún wọn. Nígbà tí wọ́n sì rí i, wọ́n forí balẹ̀ fún, ṣùgbọ́n báwọn mìíràn ṣe èméjì. Orílẹ̀-èdè gbogbo kí ẹ̀sìn máa bá ti sí wọn ní orúkọ ní bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti bá láti fún yín. Ẹ sì kíyèsí èmi wá pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òun ayé. Amen. Ẹ má lọ. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún wọn dáadáa. Ẹ jẹ́ sáwọn ní àtẹ́wọ́. Ẹ jọ gbogbo wọn pátápátá ẹ jẹ́ dìde láti yí àwọn ọmọ wọ̀nyí sí. Ẹ jẹ́ dìde láti yẹ wọn sí. Ẹ jẹ́ dìde láti sáwọn ní àtẹ́wọ́ ká yẹ wọn sí. Ẹ jẹ́ fi owó yẹ wọn sí. Ẹ jẹ́ yẹ wọn sí.
tí mo pe àwọn bàbá wa bàbá Reverend Dr. Iroko. Ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn ọmọ yìí. Olúwa dúpẹ́ orípa ẹ̀sìn àwọn ọmọ yìí ní ẹ̀bùn fún ayé. Lórúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa. A dúpẹ́ fún ìmísí yín láyé wọn. A dúpẹ́ fún ẹ̀mí orí ọ̀fẹ́ yín tẹ́ fààyè gbà. A dúpẹ́ pé ẹ ò jẹ́ kí èṣù jáwọ́ gbà nínú agbo yìí. Lórúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa. Yẹ́ mo gbàdúrà fún yín lọ́sàn-án yìí. Lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run yóò sinmi lé yín lórí. Ohun tẹ́ ẹ wáyé láti wá ṣe lórúkọ Jésù Olúwa yóò fìdí rẹ̀ múlẹ̀. Gbogbo májẹ̀mú tó lè dìde tako ìmúṣẹ àyànmọ́ yín lórúkọ Jésù májẹ̀mú yẹn Ọlọ́run parẹ́ lọ́sàn-án yìí. Gbogbo ọwọ́ tó lè dìde ogun sí ayé yín láti bà ètò ìmúṣẹ ayé yín jẹ́ lórúkọ Jésù ní ọ̀sán yìí Olúwa kó dáná sun ọwọ́ náà. Ọwọ́ Olúwa yóò gbé yín ró. Ẹ̀yin ọmọ yìí ẹ ó dàgbà nínú Olúwa. Ẹ wúlò fún ìjọba rẹ̀. Ọwọ́ èṣù ò ní tẹ̀ yín. Ogun èṣù ò ní borí yín. Ẹ ó dẹ̀ rí àánú gbà jálẹ̀. Ògo ni forúkọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa. Ó yá dìde ẹ bá lọ báyìí. Lórúkọ Jésù ojú òní tì wá. Ẹja pàtẹ́wọ́ fún ọ lẹ́ẹ̀kan sí. Ẹja pàtẹ́wọ́ fún ọ lẹ́ẹ̀kan sí. Gbogbo ìwọ tó rí àtẹ́wọ́ yẹn pa àkọ́dùn mi mú ọ lọ́wọ́ o. Amen. Bí mo bóyá arábìnrin wa sísá ìyanu Olúwa ti wà nítòsí níbí. Ok, ó tó àkókò fún wa láti gba ọrẹ báyìí. Nígbà tí mo ń pe my senior Reverend Paul Agbo. Reverend Paul Agbo. Àsìkò láti gba ọrẹ. Reverend Paul Agbo. Hallelujah. Hallelujah. Ìjàmù ọ̀rọ̀ jáde. Yóò dára fún wa lórúkọ Jésù. A máa jó lọ síwájú báyìí tí àwọn kwaya bá fún wa ní orin. A máa gọ́ọ̀kù offering wá síbẹ̀ yẹn. Okay. Praise the Lord. Our Father in heaven, we thank you, we bless your name. We thank you for a time like this. Your name be glorified in the name of Jesus. I think we don't have people in the house to say amen. As many hands I will give to you, Father, you will bless them in the name of Jesus. In return, it shall be in 100 folds in the name of Jesus. Father, we pray that as many of our people that do not have to give to you, you will provide for them. Thank you, Father, because you have answered us. And after all, it will glorify your name. In Jesus' name, we have prayed. Amen. Hallelujah. Sí Ọlọ́run tó lẹ̀mí wa, hallelujah. Lórí ìjókòó sí arúgbó ọjọ́, hallelujah. Sí Ọlọ́run tó wà ní ipa tiwa, hallelujah. Sí àtìlẹ́yìn gbogbo onígbàgbọ́, hallelujah. Sí Jésù tó jí dìde kúrò nínú òkú, hallelujah. A fẹ́ lọ láti lọ fi ohùn níwá fún Ọlọ́run. Kò sùn wá láti máa kọ́ orin ti ìgbàanì. Ògo f'Ọlọ́run, hallelujah.
the name of God the Son and the Holy Spirit. In Jesus' name we have prayed. Gbogbo ènìyàn ẹ ṣe àmì dáadáa. Àwọn jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe àmì dáadáa. Sọ pé màá rí àánú gbà. Ó dà ẹ báyìí mi ṣàmì màá rí àánú gbà ń tèmi. Àyẹ̀bá mi ṣàmì náà màá rí àánú gbà ń tèmi. Àsìkò tí a wà báyìí ẹ̀jẹ̀ sísan nígbà tí mo pe Special Apostle Prophet Omotosho. Special Apostle Prophet Omotosho. Welcome, sir. Praise the Lord. Ọlọ́run á tóbi jù bẹ́ẹ̀ lọ. Praise the Lord. Àkókò tí a wà yìí àkókò pàtàkì ni láti mú ẹ̀jẹ̀ wa wá fún Ọlọ́run. Àkókò pàtàkì ló jẹ́ fún wa. Àwa tí Ọlọ́run fi sí wa ní ọkàn láti mú ọrẹ pàtàkì ẹ̀jẹ̀ wá fún Ọlọ́run fún ìyìn rere orin. Fún ẹ̀jẹ̀ ẹ jẹ́ kí a mú ẹ̀jẹ̀ wa wá fún Ọlọ́run tijó ti ayọ̀ inú dídùn. Ògo fọ́lọ́run ọ̀run ayé ni òní bí ọ̀tá kò bẹ orí. Ẹni tí ó jẹ́jẹ́ níwájú Ọlọ́run tọ́lọ́run dá lóhùn kọ́ máa bọ̀ níwájú báyìí láti wá fi ẹ̀mí ìmúre wọ̀ níwájú Ọlọ́run. Ògo fọ́lọ́run ọ̀run ayé ni òní bí ọ̀tá kò bẹ orí. Mo ti rí ọ̀gá, mo ti rí ọ̀gọ́lọ́, hallelujah, hallelujah, mo ti rí,
a bá ní ẹni tó fẹ́ mú tó ní ọ̀rọ̀ ẹ̀rí ẹ̀jẹ̀ rẹ̀ anórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ tí ò bá sí ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti jáde láti fi ẹ̀mí ìmoore wọn pé ẹ kọjú ṣe wa lórí. Ògo ni fún orúkọ yín. Ìjẹ́ gbogbo àwọn ẹ̀dá ènìyàn tí ó jáde níwájú rẹ láti fi ẹ̀mí ìmoore wọn láti sàn ẹ̀jẹ̀ wọn ní ìkọ̀kọ̀ sí ìwọ Ọlọ́run, ẹ̀mí mímọ́ tẹ́wọ́ gbẹ ẹ̀jẹ̀ wọn. Ògo ni fún Ọlọ́run wa. Nígbà tó bá máa dọdún tó ń bọ̀ ká yìí ju báyìí lọ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ bá wọn ṣàmì dáadáa. Ẹ bá wọn ṣàmì náà. Ìwọ tó ṣàmì yẹn wà á lẹ́rìí lọ́dún tó ń bọ̀. Ó ṣàmì, mo ní wà á lẹ́rìí lọ́dún tó ń bọ̀. Èmi náà máa lẹ́rìí ń tèmi o. Hallelujah. Ẹ bá mi ṣàmì lẹ́ẹ̀kan, mo ní màá lẹ́rìí ń tèmi. Nígbà tí a ń pe àwọn aṣojú bàbá wa Kọ́nẹ̀ Gbénga láti bá wa sọ̀rọ̀. Adégbọlá, Kọ́nẹ̀ Gbénga Adégbọlá. Praise the Lord. Tí ìlú wa bá dùn wípé Ọlọ́run dá wa sí di àkókò yìí, ẹ jẹ́ ká kí hallelujah. Tí a bá gbàgbọ́ wípé Jésù jí dìde nítòótọ́, ẹ jẹ́ ká kí hallelujah. KOIKIMEDIA bringing democracy to your doorstep. Ìlú Saki náà la wà níbi ọdún àjíǹde Jésù Kristi tí gbogbo àgbáríjọpọ̀ gbogbo àwọn onígbàgbọ́ ti ìlú Saki tí wọ́n wá sí Galili. Wọ́n ní ká kí wa lọ́pọ̀lọpọ̀ ó wọ́n láti wà níbí, ṣùgbọ́n wọ́n ní láti rin ìrìn àjò kan tó wà very very urgent. Wọ́n ní láti lọ sí àgọ́ àmọ́dù, láti bẹ̀ lọ sí ìlú Ìgbòho. Gbogbo alámọ̀ ohun tó ṣẹlẹ̀ wípé bàbá wa lámọ́dù wọ́n gbéṣẹ̀. Wọ́n dẹ̀ ní àwọn ètò kan tí wọ́n pè wọ́n fún níbẹ̀ tí wọ́n ní láti lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí ni ó fà á tí wọ́n fi sọ pé kí n wá ṣojú àwọn ní èní. Òǹdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko. Wọ́n ní ká kí wa kú ọdún wípé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Wọ́n sì ní ká sọ fún wa wípé ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run ìgbà tó fi máa di ẹ̀mí gbogbo wa ayọ̀ la ó máa yọ̀. Ṣé yóò wù wá ká ní gómìnà ní ìlú Saki àbí ó yẹ? Tí a bá ti rìn síwá sẹ́yìn lọ́wọ́ á rí wípé sẹ́ni ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí a lè pè ní ìjà àjàgbara. Ọlọ́run wá ṣe ọmọ wa náà ni Ọlọ́run wá fún ní oore ọ̀fẹ́ yìí. Ohun tí ẹ wò gbà tí Ọ̀yọ́ State tí ó ti bẹ̀rẹ̀ kò tí ì sí ọmọ Òkè Ògùn kan tàbí yálà Òkè Ògùn 1 and 2 tó ti jẹ gómìnà rí. Bí ẹ sì ṣe ń wo ìyá rí wípé àwa gan pàápàá kì í ṣe wípé a ò ní ọmọ tó yanrantí, ṣùgbọ́n ohun tí wọ́n máa ń sọ ni wípé ṣé wọ́n lọ́mọ tó lè ṣe é ni. Ọlọ́run wá gbé Dr. Colonel Adégbọlá dìde ní Ọ̀yọ́ State yìí. Wọn ò lè wípé kò sẹ́ni tó lè sọ wípé òun ò gbọ́ nípa Colonel Adégbọlá nínú ìrìn àjò yìí. Ṣùgbọ́n bí kò ṣe pé Olúwa ń kọ́ ilé rẹ̀, wọ́n ní àwọn tó ń ṣe kíni wọ́n ló ń kọ́ lásán. Wọ́n béèrè fún àdúrà wa àti ìfọwọ́sowọ́pọ̀ wa. There is one popular saying tá a máa ń sọ. Wọ́n ní anyone that is comfortable staying in Egypt is not suitable for the promised land. In another form, metaphorically, I can say when you are comfortable staying in the land of captivity, then you are not suitable for the land of freedom. Ohun tí a gbé kalẹ̀ yìí àjọṣepọ̀ gbogbo wa ní ọmọ wa ló wà níbẹ̀. Ẹ jẹ́ ká sọ wọ́n gbàdúrà púpọ̀ àbí wọ́n gbàgbọ́ púpọ̀ nínú àdúrà. Wọ́n béèrè fún àdúrà wa. A rí pé ní ọdọọdún ni wọ́n máa ń nẹwọ́ síbí, wọ́n máa ń kó pákéjì wá.
gbogbo àìsí nílé wọn ní ọdún ní àti gbogbo olúgbogbo ẹ ṣe yí papọ̀ mọ́ wa ní ò jẹ́ kí a lè kó pákéjì yẹn wá dé èní ṣùgbọ́n lágbára Ọlọ́run a ó rí ọwọ́ wọn ká tó lọ. now wọ́n ní ká kí wa lọ́pọ̀lọpọ̀ ká sì gbàdúrà fún eré ìje yìí kí Ọlọ́run kó fún wa ní gómìnà ní Òkè Ògùn. a rí pé tabátúwò Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ kẹ̀yìn awo security tó kún gbòòrò. Ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Jos, ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Borno State, ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Nasarawa, ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Kwara. Ọ̀yọ́ State ló ṣe àbáńdìrì pẹ̀lú Kwara. We need a competent person. Ẹni tí ó ń sọ̀rọ̀ yìí òun náà ni Ọlọ́run ti gbé wọn síwájú. Wọn ẹni tí wọ́n ti rí ogun rí tí wọ́n ti ṣe rì tí wọ́n sì ṣe tán láti gbà wá kúrò ní ogun ni ogun ò ní gbé wa lọ o. Nítorí náà gbàdúrà yìí pé ní agbára Ọlọ́run bàtí ó fi dìwòye mi a ó máa yọ̀ ni a ó máa jó a máa yọ̀ ni lágbára Ọlọ́run Ṣakí ò ní dèrò ẹ̀yìn láíláí yóò sì dára fún wa. Wọ́n ní ká kẹ́hìn bàbá wa nínú Olúwa wípé Olúwa yóò tún agbára yín ṣe. Wọ́n ní kí a máa gbàdúrà fún wa nígbà gbogbo. Olúwa yóò ràn yín lọ́wọ́. Thank you very much. Nígbà tí àdúrà pàtàkì fún ọ Reverend Ṣíjúadé yọ̀mí kan fún ọ. Hallelujah. Thank you very much for the privilege. I appreciate it. Mo fẹ́ ká gbàdúrà gbogbo wa jẹ́ ká náwó sí wọn. Wọ́n represent Colonel Adégbọlá. Àti ìrí ẹnìkan tó bọ́ síwájú báyìí nínú ìgboyà láti ṣe pé òun gbé igbá fún gómìnà Ọ̀yọ́ State. Ṣùgbọ́n mo fẹ́ ká gbàdúrà sí Ọlọ́run. Wípé nínú àánú Ọlọ́run kí Olúwa gbé wọn débẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà yìí. Ẹ jẹ́ ká gbàdúrà fún àánú Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run yìí pé a ní agbára ṣùgbọ́n a pè fún agbára ọ̀run kó mú àfojúsùn yìí kó Olúwa mú ṣẹ agbára ọ̀run kó fi mú àfojúsùn yìí ṣẹ. Ẹ jẹ́ ká gbàdúrà yẹn sí Ọlọ́run. Olúwa ní ká kẹ́gbẹ́ mi èmi ó sì dá ọ lóhùn èmi ó sì fi owó láti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Olúwa owó láti alágbára tí a kò mọ̀ Olúwa fi hàn wá nípa àfojúsùn gómìnà yìí. Olúwa gba ìṣàkóso ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Olúwa gbé ọmọ yín síwájú yín Colonel Adégbọlá. Bí ẹ̀yin Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí yín ń bẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí. Abẹ̀yìn Olúwa ẹ yí ìgbà wa padà ẹ sọ ìgbà wa dọ̀tun ní Òkè Ògùn. Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Ẹ̀mí àṣeyọrí ẹ̀mí ìṣerere ojú rere lójú ènìyàn àti lójú Ọlọ́run a gbà á fún wọn lórúkọ Jésù kó jẹ́ ìpín wọn. Àwa gbàdúrà fún gbogbo àwùjọ wa pátápátá ní Òkè Ògùn. Ibi Olúwa àwọn èèyàn ti pè wá lé ẹni ẹ̀yìn. Olúwa ẹ gbé wa ga nípa Colonel Adégbọlá. Olúwa ẹ gbé wa ga gbogbo àwọn èèyàn wa tí wọ́n fẹ́ lọ sí Senate lórúkọ Jésù. Olúwa ẹ la ọ̀nà fún wa. Ògo ni fún orúkọ Olúwa. Nígbà tí wọ́n bá débẹ̀ Olúwa kí wọ́n ṣe rere. Nígbà tí wọ́n bá débẹ̀ ara kó túmọ̀ wá. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa la gbàdúrà. Amen. Sọ pé àdúrà mi máa gbà. Sọ pé ìtura máa wọlé mi wá. Ìwọ tó sọ bẹ́ẹ̀ wàá rí ìtura o. Nígbà ọ̀rọ̀ alága nígbà tí mo pe àwọn bàbá wa Pastor SS Adéoyè. Ẹ jẹ́ àpàtẹ́wọ́ dáadáa. Gbogbo èèyàn sọ pé dáàdì o. Ẹ kí hallelujah. Àwọn tí inú wa dùn láti rí ọdún òní ọdún yìí ẹ jẹ́ ká dìde ká kí hallelujah lá o. Ẹ bá mi kẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí pé ẹ kú ọdún o. Ẹ tún kẹ́ lómi pé ẹ kú ọdún o. Ẹ tún kẹ́ nìkẹta pé ẹ kú ọdún o. Hallelujah. Lórúkọ Jésù yóò dára fún wa o. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ lórúkọ Olúwa. Nínú àlàáfíà àti ayọ̀ àti ìdùnnú. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Mo kí àwọn bàbá wa àti àwọn màmá wa nínú Olúwa agbára yóò máa dọ̀tun. Lórúkọ Jésù kò ní rẹ̀ yín. Ilé ológo tí a nípa ó débẹ̀ lórúkọ Olúwa.
a ò ní sọ ìjọba yẹn nù. Lẹ́ẹ̀kan sí mo kí ẹnì kọ̀ọ̀kan wá, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí gbogbo wa lápapọ̀ wípé ọdún tí a ń ṣe yìí ọdún àjíǹde ni, èyí tó sì fi hàn fún wa wípé èyí ló fún wa ní ìyè, pé bí Jésù ti yè àwa náà ò yè. Hallelujah o. Bí Jésù ti kú tó jíǹde tó sì yè, ìlérí náà dájú fún àwa náà wípé àwa náà ò yè. Ìdí ni tó fi ṣèlérí fún wa pé ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́, ó ní bó tilẹ̀ kú yóò yè. Ìdí pé ìrètí ń bẹ fún ẹnikẹ́ni tó bá gba Jésù ní Olúwa tó gbàlà. Torí wípé Jésù ti ṣẹ́gun ikú fún wa, ó ti ṣẹ́gun ipò òkú, ó yìí ti gba ìṣẹ́gun fún wa, ó yìí ti ṣílẹ̀kùn ọ̀run fún wa. Àjíǹde rẹ̀ ló fi ṣílẹ̀kùn ọ̀run. Bí Jésù bá kú tí ó bá jíǹde ni kò bá ti sàn ju àwọn wòlíì ṣáájú lọ, kò bá ti sàn ju àwọn ànábì lọ, kò bá ti sàn ju àwọn tó ti lọ, àwọn wòlíì tó ti lọ. Ṣùgbọ́n tí Jésù fi borí tó sì fi jẹ́ Olúwa fún wa ni pé ó kú àsìkò rẹ̀, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Hallelujah o. Àjíǹde rẹ̀ náà ló sì fún wa ní ìṣẹ́gun, òun náà ló sì fún wa ní ayọ̀ àti àlàáfíà, òun ló sì ṣílẹ̀kùn ọ̀run fún wa. Mo gbàdúrà ilẹ̀kùn ọ̀run tó ṣí fún wa yẹ, mo ní ìgbà ìkẹyìn ọjọ́ ayé wa á dọ̀rọ̀ sẹ́mi. Hallelujah o. À ń rọ̀ wá pé ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ jẹ́ kí a dúró nínú Jésù yìí, má jẹ́ kí ohunkóhun gba Jésù lọ́wọ́ rẹ. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù kò sì wá sáyé láti gba ẹlẹ́ṣẹ̀. Olúwa yìí òun náà lè jẹ́ ká dúró nínú rẹ̀ ká sì tẹ̀síwájú, yóò sì mú adélé ògo, yóò dára fún ẹnì kọ̀ọ̀kan wa o. Ẹ ṣe akílẹ̀ kan sí pé a kú ọdún, yóò dára fún wa, á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórúkọ Olúwa. Ẹ ṣe thank you. Ẹ jẹ́ á pàtẹ́wọ́ dáadáa fún bàbá wa. Gbogbo èèyàn sọ pé bàbá, ẹ sọ pé dáàdì, ẹ sọ pé dáàdì. Ẹ pàtẹ́wọ́ dáadáa fún àwọn bàbá, ẹ pàtẹ́wọ́ dáadáa. Amen. Amen. Àsìkò ìfilọ̀ ní àwàyé, àsìkò ìfilọ̀. Kí n tó pe àwọn bàbá wa, ìfilọ̀ àkọ́kọ́ tó wà níwájú mi níbí ni First Baptist Church Guest House. Wọ́n ti ṣí ní owó tí ò ga ju ara lọ. Owó tó pọ̀ jù tí wọ́n máa gbà lọ́wọ́ rẹ tó bá lọ tura níbẹ̀ ní 6,000 naira fún presidency. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a patronize wọn lórúkọ Jésù, ojú òní tiwọn. Nígbà tí mo pe bàbá wa Venerable E.O. Àbáyọ̀mí E.O. yes. Ọmọ ìgbàlà ẹ ké hallelujah, ẹ ké hallelujah. Tí mo bá sọ pé hallelujah Kristi jíǹde, a ó sọ pé ó jíǹde nítòótọ́, a ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tá a bá sọ lẹ́ẹ̀mẹ́ta yan, a wá sọ pé ògo 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 hallelujah Kristi jíǹde, hallelujah Kristi jíǹde, Ó jíǹde ní tòótọ́, hallelujah. hallelujah Kristi jíǹde, Ó jíǹde ní tòótọ́, hallelujah. ẹ jẹ́ ká ṣe ògo ògo ògo. Ó ti dára fún wa lórúkọ Jésù. Kí n tó lọ nínú ìfilọ̀, a kò fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà níbí. Màá kó ìdúpẹ́ àti ìfilọ̀ papọ̀ ní orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ, àti ní orúkọ bàbá wa alága Pastor SS Adéoyè àti àwọn ESCO. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa fún ẹ̀mí ìfẹ́ tí Ọlọ́run fún wa láti wá sínú ètò yìí. Lórúkọ Jésù ó ti dára fún wa. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ìhìn rere, ní pàtàkì Pastor Noah Ọlọ́runtọ́lá. Lórúkọ Jésù yóò dára fún yín, àtẹ̀yìn àtàwọn ìgbìmọ̀ yín yóò dára fún yín. Nígbà tá a bá wá fún àdúrà níbí ká tó débí, bàbá ti débí. Nígbà tá a bá tún kúrò, wọ́n tún wà lórí kí nǹkan yìí ló kó lè ṣe kí ni kó lè dára. Gbogbo àwọn ìgbìmọ̀ ẹ̀rẹ̀ àwọn ará Pálapàla tí wọ́n wá fún wa ní kiri, gbogbo ọbẹ̀ ni wọ́n ń lọ.
lórúkọ Jésù yóò dára fún yín. Gbogbo ẹ̀yin bàbá wa pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo adarí ìjọ kọ̀ọ̀kan lórúkọ Jésù. Ilé ológo tí gbogbo wa ń lò Olúwa yóò mú wa débẹ̀. Ìjọ ò ní kọ òun wa, àwa náà ò ní kọ òun Ọlọ́run. Gbogbo ọmọ ìjọ pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Olúwa yóò mú wa délé. Ẹ̀yin ẹgbẹ́ akọrin cathedral tẹ́wọ́ kọrin níbí a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù yóò dára fún yín. Gbogbo ẹ̀yin instrumentalist pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín, àánú Olúwa yóò máa bá yín gbé. Camp choir, camp soldier, brigade, royal ambassadors, gbogbo àwa choir wa kérúbù pátápátá kí yín lórúkọ Jésù yóò dára fún yín. Nínú àwọn ìfilọ̀ tí a ní kété tí a bá ti kúrò níbí, à ń lọ sí ààfin ọ̀kẹ́rẹ́ ti ìlú Saki. So a fẹ́ kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní agbára Ọlọ́run. Nígbà tá a bá débẹ̀ abala méjì iná ni ètò yẹn pín sí níbẹ̀. A sì fẹ́ kí a farabalẹ̀. Abala àkọ́kọ́ a ó ṣe ètò àdúrà pẹ̀lú bàbá wa kábíyèsí àti àwọn ìjòyè wọn. Lẹ́yìn eléyìí ní kété tá a bá ti parí, so a ó bẹ̀rẹ̀ music concert. Ìyẹn ni pé a ó máa fi ijó àti ayọ̀ yìn Ọlọ́run wa níbẹ̀. A rọ̀ wá ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ lórúkọ Jésù yóò dára fún wa. A fẹ́ rán wa létí pé kan general meeting. A fẹ́ rán wa létí pé kan general meeting ó máa ń wáyé ní ọjọ́ Monday àkọ́kọ́ nínú oṣù. Òní ló yẹ kí ti oṣù yìí ó wáyé, ṣùgbọ́n nítorí ètò pàtàkì yìí so kò lè wáyé. Ní agbára Ọlọ́run ó máa di oṣù tó ń bọ̀. Ká sì ní kí a bá máa ṣe kó tó di oṣù tó ń bọ̀, a ó ti gbọ́ information. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ̀yin obìnrin wọ́wídán meeting wọ́n máa ń wáyé ní ọjọ́ Monday kejì. So tí àwọn obìnrin máa wáyé ní ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin obìnrin tẹ̀ bá ti darapọ̀, a rọ̀ yín ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àwọn obìnrin. Iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, iṣẹ́ takuntakun ni. Wọ́n gbàdúrà níbẹ̀ lórúkọ Jésù. Àdúrà ẹnìkọ̀ọ̀kan wa yóò gbà. Can exco meeting ó máa ń wáyé ní last Thursday of the month. So tí a ti ṣe ti oṣù tó kọjá ti oṣù yìí last Thursday of the month. Ẹ jẹ́ ká fi sọ́kàn. Ministers meeting a máa ní Tuesday tí ó parí oṣù. So ìyẹn aago 10 ní orúkọ Jésù. Olúwa yóò máa rọ̀ wá lágbára. Ìpàdé ẹlẹ́kajẹ̀ka so ìyẹn ó sì ń tẹ̀síwájú. So gbogbo àwọn ibi agbọ́n tá a wà, ẹ jẹ́ kí a máa lọ sí àkókò ìpàdé, ká máa lọ síbẹ̀ láti lè mú ìgbéga bá orúkọ Kristi. Olúwa yóò ràn wá lọ́wọ́. A rọ̀ wá ẹ jẹ́ kí a ṣe ohun gbogbo tọ̀wọ̀tọ̀wọ̀. Ìbùkún Olúwa kò ní fi wá sílẹ̀. Ẹ dákun ẹ má jẹ́ ká bá ẹnikẹ́ni jà. Ẹ jẹ́ a ṣe ohun gbogbo tọ̀wọ̀tọ̀wọ̀. Lórúkọ Jésù yóò dára fún wa. A fẹ́ rọ̀ gbogbo àwọn tí ó jẹ́ ẹni 100 ọdún àti àwọn opó lọ́kùnrin àti lóbìnrin kí wọ́n dẹsẹ̀ dúró fún àdúrà pàtàkì níbí yìí. Ẹ jẹ́ ká dúró, àwọn tó bá jẹ́ opó lọ́kùnrin àti lóbìnrin àti àwọn tí wọ́n ti tó ẹni 100 ọdún lórúkọ Jésù ó ti dára fún wa. Ẹ̀yin mídíà a kí yín o lórúkọ Jésù ó ti dára fún yín. Lẹ́ẹ̀kan sí a kí wa ní orúkọ Jésù. Àánú Olúwa kò ní fi wá sílẹ̀. Olúwa yóò máa tẹ̀ wá síwájú. Ojú òní tì wá. Jésù Olúwa wa. KOIKIMEDIA ló ṣe àdúrà doorstep. Ní báyìí a lè pàdé ní ààfin bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ ti Saki. Thank you.